ẹ jẹ́ kí n fún wa ní àsèjẹ àsèkì. Kò bá jẹ́ ọkùnrin la fẹ́ ṣe fún, kò bá jẹ́ obìnrin ni, ìgbín mẹ́rìnlélógún la máa ń lò. So ó gbọdọ̀ jẹ́ ìgbín tó jẹ́ pé at least ó jọjú ṣùgbọ́n kì í ṣe pé tó tóbi jù torí a ti jẹ tán. But ẹni tí ẹ fẹ́ ṣe fún tó bá lóun lè jẹ mẹ́rìnlélógún tán ní ìgbín abọ́nu, ẹ lo abọ́nu tó gbó dáadáa, mẹ́rìnlélógún. A wá lọ jẹ ewé tí pọ́n là, fresh tútù tó jọ, ṣá ti já. Ẹ jẹ́ ká wá ìyèré, kò ní iye, ẹ jẹ́ ká lọ papọ̀ mọ́. Iṣẹ́ yìí, àlùbáríkà wà níbẹ̀ o, ó dájú Elédùmarè sì dájú jù. A wá já fà sínú ike, àbí ẹ já wá sínú kòkò tuntun. Kòkò yìí láti yọ ọjà kúrò, a wá fà síbẹ̀. Ìgbín, a fọ́ àwọn ìgbín ní àárín yọ pẹ̀lú omi gbóná. Ẹ jẹ́ ká fọ́, ká fọ́ fi àbálẹ̀, ká kan yọ ìdọ̀tí rẹ̀ ká mú ju sínú kòkò. A lè fi epo sí, ṣùgbọ́n a gbọdọ̀ fi iyọ̀ sí. A wá ṣe láṣejì náà. Ẹni náà wá jẹ, ṣùgbọ́n yóò ṣẹ́ra fún ìbálòpọ̀ fún bí ọ̀sẹ̀ mẹ́ta. Orí ńlá ló wọlé, orí ńlá ló wọlé. Nọ́mbà mi ni 070 3156 3186.